nínú ìjọba tàná yìí àwọn olówó Nàìjíríà wà lọ́wọ́ wọn nínú ìjọba àjẹta àwọn olówó Nàìjíríà wà lọ́wọ́ wọn. èrò máa pọ̀. Èrò máa pọ̀ ṣùgbọ́n nítorí pé ìjọba mi ò ní dẹ́rù bà wọ́n. ìta máa kọ́kọ́ ṣe ni pé báwo ni àwọn owó tó wà lọ́wọ́ tiẹ̀ rè pẹ̀lú ẹ̀rí tá a máa nà síwájú wọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó. gbogbo ibi tán nílé sí ibi tán nílẹ̀ sí ibi tán ní mọ́tò sí àárí 70-85% ń bẹ. tá a ti máa gba information yẹn jọ so ńgbà tá a bá ti rí gbogbo orú àwọn kan bẹ́ẹ̀ tá a bá ti tẹ́ndà ìsíwájú wọn nínú àwọn nǹkan tó níyì èwo ló lè forfeit forílẹ̀-èdè Nàìjíríà. so tí n bá dẹ̀ fẹ́ ṣe mítì yẹn màá máa pe àwọn tí mo máa ń pè bóyá wọ́n jọ rẹ̀ tàbí tí wọ́n ó depend lórí tí n bá ṣe rí sí máa pè wọ́n jọ ni kò ní jẹ́ mítì èmi àtẹnìkan ṣo nínú wọn á jẹ́ bí èmi àtẹni mẹ́ta lẹ́ẹ̀kan náà so kò ní jẹ́ pé wọ́n máa dé ta sọ ohun tí mi sọ ọ̀tọ̀ ni àwọn kan tá a máa mọ̀ tó jẹ́ pé tá a bá pè wọ́n wọlé àfi ká dẹ́rù bàrà wa díẹ̀ ká jẹ́ kó yíra wa pé bí ó bá la kinní gan lọ àfi ká a máa filẹ̀ ni o ohun tó wà lọ́wọ́ ẹ̀ àfi kó kólẹ̀ àwọn kan wà tó jẹ́ pé àdé máa pè wọ́n méjì mẹ́ta jọ pé ok kí la lè ṣe kí lẹ lè drop forílẹ̀-èdè yìí láti lè move orílẹ̀-èdè yìí síwájú àbí ńgbà tá a bá dẹ̀ ti ṣe yẹn tí ò ṣe ká ní kí EFCC kó gbéra wa àbí ká fi DSS gbéra wa if not kó 60% wa tó bá ní 100 billion lọ́wọ́ lónìí ó dá mi lójú pé bí wọ́n bá ní 1 billion that's 1 billion tó bá fẹ́ that's 1 million lọ́nà 1,000 bẹ́ẹ̀ni so bí wọ́n bá ná 30,000 lójúmọ́ bí bóyá 30 years ló sì máa fi ná bóyá bí èlò nú owó so àwọn nǹkan bẹ́ẹ̀ lè máa jẹ́ kó yé wọn pé ibo lẹ fẹ́ di lọ tó fi wá di kàkàdùrù tẹ́ ẹ dẹrù tó ìlera yín lórí what can we do kí la lè fi ràn lóyè lọ́wọ́ so by that doing at least budget ọdún kìíní ọdún kejì mo lè rèékè ẹ̀hìn látọwọ́ wọn instead of yìí tí máa ṣe wá gbé wọn gbọ́dọ̀ yí DSS tí máa DSS at the end of the day á lóun lọ kóòtù òun defend nǹkankan á wá di ìlẹ̀kẹ̀já tí ò lè pè mọ́ àdàbí wá di tokorokoto adájọ́ ló ṣe èmi náà máa wo ẹjọ́ lórí TV wọ́n máa fi allegation wọ́n á ṣe investigation 3 billion pé ẹnìkan kó 3 billion àbí 30 billion àbí 300 billion torí pé kò ń ṣe ókèèkì lọ ń wà lọ́wọ́ àwọn people yìí mi ìdárúkọ ẹnìkan so a sọ pé for instance ẹnìkan sìn wọ́n wá 300 billion sọ́wọ́ ẹ̀ ńgbà tó yá ó bá gain ní ọ̀dọ̀ ọlọ́pàá tá a ní kó mú tàbí EFCC èèyàn sá lè sin investigation ó bá gain níbẹ̀ wọ́n ní okay bóyá 50 billion náà máa padà gbé lọ kóòtù wọ́n ti forgo 250 billion so ńgbà tó dé kóòtù ṣe àsọ pé kó lọ fún wa ní 20 billion bó ti ná 30 billion so ṣáà lose ní àbá gain I lose ní at the end of the day but tó bá jẹ́ mi àti ẹ̀ lájọ sọ̀rọ̀ ojúkorojú tí mo dẹ̀ lẹ́rìí tí mo jù sí lórí ẹsẹ̀ white and black inú 300 billion tí mo dẹ̀ mọ ibi tán wà kí ló fẹ́ fún wa so 150 sa no fún 250 mú 50 bọ́lá ń bá dẹ̀ ṣe lọ́jọ́ iwájú tá a bá ríṣẹ́ mi ta lè jọ ṣe àtúnjọ ṣe. ẹ wàá jọ máa ná owó wa pé ẹjọ́ wa ń jọ ń. èmi kọ́ ni mo fẹ́ gbà àpòjọba ló máa dá padà sí ìlú la fẹ́ fi ṣe àfi kájọ dúnàdúrà níbi tá a dé torí pé tẹ bá lẹ fẹ́ kó àwọn tó corrupt lórílẹ̀ Nàìjíríà àlẹ́wọ̀n tó lè gbà wọn. àlẹ́wọ̀n tó lè gbọ́ ọmọ Nàìjíríà tó corrupt bóyá làwọn tó máa kún ta máa tó mẹ́wàá. ṣọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn 200 million ní wàbí tábà ní ká kó àwọn tó corrupt bóyá kó 150 million. a kó 50 million wọ́n lábẹ́ kó 150 million. ẹ máa ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ máa kó sínú ẹ̀yẹn. ok gbogbo àwọn revelation tá à ń gbọ́ àtàwọn nǹkan tá a ti rí ta ló mórí bọ́ kò sẹ́ni tó mórí bọ́ so èèyàn kan ní wò pé ẹ lágbájá ṣẹ̀mí kákan single handedly mú jáde ẹ wo bàbá wa tán lọ I'm fighting corruption at the end of the day corruption rè lábẹ́ ìṣòkòtò wọn yìí tó fojú hàn sí pé lábẹ́ ìjọba wọn corruption rè tó ṣe lágbàlagbà yìí. àwọn dẹ̀ ló lórí. àwọn náà dẹ̀ promise wa pé say stand still àwọn fẹ́ fight corruption. àwọn la máa fà. so gbogbo nǹkan tó dẹ̀ ń jẹ́ corruption pọ̀ nepotism náà wà ń bẹ̀ kódà fanaticism gan ara àwọ̀ àbàjẹ́ ni. yes kéèyàn dúnnímọ̀ nǹkan kan jù kó farati nǹkan kan jù kó má fẹ́ gba ìdí àìlómi ìmọ̀ tiẹ̀ ara àwọ̀ àbàjẹ́ nìyà ṣẹ́nìkan ń dágbọ́n ni. ṣé lóòótọ́ ni àwọn kan tí wọ́n sọ pé ìjọba tó kọjá yẹn ó dàbí ẹni pé ó wà kò kàn mí. Búbú Àgàlàdé máa sọ fún wa pé President Muhammadu Buhari kì í parí ìjà ó lẹ́ni tóun ti mọ̀ tipẹ́tipẹ́ ni. but why. nature ni àdámọ́ nìyẹn pé kò ń ṣe ẹni tó máa ń gbúròó ìjà tó máa ń dá sí i bẹ́ẹ̀ ń jà lójú ẹ̀ báyìí kò kàn àṣẹ kò mọ ìjà parí and ó ti fojú hàn ẹni tó bá dẹ̀ fẹ́ rù lórílẹ̀‐èdè ẹni orílẹ̀‐èdè lágbàáyé ohun tó fẹ́ ṣe ni kó fẹ́ lọ settle scores
ó fẹ́ lọ mend fences ó fẹ́ lọ patch potholes àwọn nǹkan tó fẹ́ lọ ṣe náà nìyẹn bí gbogbo ohun tó fẹ́ ṣe tó fẹ́ fi kó lórí ìjọba bẹ́ẹ̀ ń fẹ́ parí ìjà. àwọn dẹ̀kẹ̀rẹ̀ náà kì í àwọn lẹ́dẹ̀ náà ń da sọ́rọ̀ wọn kì í da sọ́rọ̀ yìí so irú nonchalant attitude bẹ́ẹ̀ náà ni wọ́n gbé wọ̀ ìjọba. ẹ̀rí pé tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ hewu oṣù kan ẹ̀ wò pé ṣé president wà nílé. ìbò yẹ kán dá sọ́rọ̀ yìí náà ọ̀rọ̀ ṣe wá lè débi pé ọ̀rọ̀ fámìlì wọn gan ìyàwó wọn àti ẹ̀gbọ́n wọn àbábúrò wọn tún ń jà ààrẹ ò dá sí tọ́rọ̀ fi dọ̀rọ̀ pọ̀nyàn kan tí gbogbo ayé fi gbọ́ so ó yẹ kí ẹ ti notice pé. irú nature wo nìyẹn. bóyá ká sọ pé ìwà oníkálukú sá máa yàtọ̀ síra ara wọn náà ni ṣe àwọn pé wọ́n sọ pé ìwà onífoníwàálẹ̀ ìfíndẹ̀ níwà so èèyàn dẹ nípò kò lè ṣe kọ èèyàn lè you don't give what you don't have kò lè wá dirú èjì ẹ̀sìn kó ṣe wàá ṣe ohun tí ò mọ̀ ṣe látilẹ̀. So ẹ ti notice ẹgbẹ́ ń jà kò dá sí àwọn gómìnà méjì mẹ́ta ń jà ní state wọn ó wá state yẹn kò dá sí ok báyìí la máa yanjú ẹ̀sìn báyìí la máa eléyàwó àròjọ kò pé wọ́n jọ jókòó tọrọ fi yanjú ẹ jẹ́ ká lo case Ogun State nígbà yẹn for as an example ẹnìkan ń lọ ọbẹ̀ àwọn kejì náà ń lọ kò pé wọ́n pé ẹ wá ẹ̀yin méjèèjì ẹ̀yin ẹ jókòó kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí. So ó jẹ́ ìṣesí tí ó jẹ́ tiẹ̀ kò ń parí ìjà mo dẹ̀ tí n bá dẹ̀ ṣì kó tó padà lọ dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ kódà kí ààrẹ tó padà dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú wọn gan ẹ wò gbà tí iná ti bọ́ sórí tán pátápátá kó tó jàjà lọ dá sí lẹ́yìn tí gbogbo ayé ti pariwo pé má wo kínní má jẹ́ kó búrẹ́kẹ́ tán mọ́ ẹ lórí. olùkọ́ àwọn kan sọ pé kápẹ́ ààrẹ ti dá sí ni èrò gan ò ní pọ̀ tó yẹn tó máa gba fọ́ọ̀mù. tó máa gba fọ́ọ̀mù yẹ́sì kò ṣe èrò ní pọ̀ tó yẹn àádẹ́ ti kódà ọ̀nà àti jìn oníkálukú àti mọ irú ìjà tó wà nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀rí pé wọ́n padà lọ sí campaign gan tí wọ́n fi parí kódà àti rí tí ó ti congratulate ẹni tó wọlé dì sínú àwọn ọmọ ẹgbẹ́ bóyá bí irú Àmàìchí mi tẹ̀ tí ìgbọ́ bóyá ó dẹ̀ ti wá sọ mi wàá mọ̀ ṣùgbọ́n mi tí ìgbọ́ dì sí pé ó ti ẹ̀ congratulate ẹgbẹ́ ẹ̀ ló dẹ̀ wọlé so ẹ wo ibi tí wàhálà yẹn ti dé. ìyẹn bẹ́ẹ̀ mo wá bí léèrè béèrè kan kápẹ́ yìí ni aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ibo lẹ̀ bá tún gbójú sí tẹ́ ẹ̀ bá fa gọ́vnà CBN yọ ibo lẹ̀ bá gbójú sí tẹ́ ẹ̀ bá fa. ṣé ní ẹ̀yà àbí ní àríwòye pé ok irú èèyàn wo. torí ẹ̀ náà la ṣe pè ní tó bá jẹ́ pẹ́yìn ni. ẹ ṣeun lákọ̀ọ́kọ́ ṣe mọ̀ pé kinní yẹn ó máa ń ṣòṣẹlẹ̀ ó dà ní pé àwọn banks náà ti máa ń wo ẹni tí ó fìtì fún position yẹn wọn kì í kàn fẹ́ lọ mú yàn wá láti ta ó dàbí pé ó ti ní wọ́n ṣe máa ń to kíní yẹn ṣùgbọ́n èyí tí màá kọ́kọ́ ṣe ni pé mi kọ́kọ́ nílò kankan nínú àwọn director tó wà ń bẹ̀ àti fìdí ẹ̀ ni o àti gbábọ́dá ni o mi nítorí pé ohun tó máa ń sòdẹ̀ ń fà á lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn leaders yẹn náà máa ń fi ń gọ iṣẹ́ yẹn torí àwọn náà máa ń gọ ni òun ni pé nígbà míì tẹ́ bá wà nípò ẹ̀ ti lẹ́ni tó ń fún yín ní information as an insider àti an insider so insider yín at the end of the day náà lè máa wà force láti consider of which ẹ gbọ́dọ̀ ti kọ́kọ́ ronú pé kí ni motive tó wà behind bóun náà ṣe ń fún yín ní information yẹn láti lẹ̀ ẹ gbọ́dọ̀ mọ irú èèyàn yẹn kí ni motive tó wà ń bẹ̀ because tẹ́nìkan bá jẹ́ nìkan tó ń fún yín ní information bínú ilé ṣe rí lọ́dọ̀ ẹ̀ náà tẹ́lẹ̀ tí kò bá wà sincere ẹ gbọ́dọ̀ mọ̀ so èmi ò tiẹ̀ ní fẹ́ consider any director ń bẹ̀ rárá wọ́n ṣe consider mi tiẹ̀ morúkọ ẹni yẹn o wọ́n ṣe consider yẹn gan tó bá jẹ́ mi láàrẹ mi ní consider ẹ̀ kí n dẹ̀ tó yọ ẹni tó wà ń bẹ̀ mi ní fífìdí ẹ síbẹ̀ rárá mi ní fífìdí ẹ síbẹ̀ rárá tó bá wà ń bẹ̀ kò ní lo 48 hours. fìdíhẹ́ dẹ̀ ti ń bẹ ní ti EFCC báyìí ṣùgbọ́n kò tí. ó ti wà ní CBN náà ó ti wà ní CBN náà tí n bá fi síbẹ̀ kò ní lo 48 hours because I want to hit the ground running iṣẹ́ ni mo fẹ́ ṣe fìdíhẹ́ dẹ̀ rè ó sì máa òun náà ibi pé ara àwọn èèyàn tó máa fi sí fìdíhẹ́ àìmọye irú wọn tó yẹ pé eré ibò dẹ̀ ṣe fẹ́ di substantial ló ṣe máa tó bá a ṣe máa wá sọ di òun gangan ló máa sáré tí gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe gan òfin ní ṣe àfi tó bá jẹ́ pé mo ti mọ̀ pé òun náà ni máa padà lò so pé bóyá yẹ kó wá jẹ́ pé mo sì lo ẹnìkan náà kóun náà tún wá ṣe tiẹ̀ jákujàku bó ṣe máa ṣe tàbí kó má ṣe pẹ̀lú sincerity àti agbára tí mo fẹ́ kó fi ṣe torí kó ti wò pé òun ò kú ní pẹ́ lọ tàbí kó máa ṣe nítorí pé ẹ jẹ́ kán fi mí sọ mí dọ̀gá náà kí n lè mọ ohun tí mo fẹ́ ṣe so kí n lè mọ ohun tó bá fẹ́ ṣe láàrin oṣù mẹ́fà tí àìdíà mi bá tiẹ̀ mú tí ò bá ṣe máa tún gbọ̀ òun náà ń gbè. sísì
látòrí Nuhu Ribadu tí n bá ní kí n máa kà àwọn bíi Ibrahim Lamode àwọn bíi Farida Wasiri àwọn bíi Magu bó tẹ̀ jẹ́ pé acting yẹn gbogbo ọdún tó lọ acting ni wọn ò tiẹ̀ lù ló ń tẹ̀ rárá acting náà ló bá kó ń bẹ̀ kó tó wá dórí Abdulrasheed Bawa àti ẹni tí ó wà tì lọ́wọ́ yìí Abdulkareem Choko àbí nǹkan ibo náà lè bá gbójú sí ṣé dandan kẹrù ẹni bẹ́ẹ̀ jẹ́ ọlọ́pàá ni torí pé a ti rí tó jẹ́ pé ẹni tí wọ́n wá fi ṣe olórí àwọn àjọ aṣọ́bodè ológun ni tí ò ní í ṣe pẹ̀lú àwọn custom gangan ṣé dandan kó jẹ́ pé ọlọ́pàá ló ń láti jẹ ọ̀gá EFCC. mi ka òfin tó mi tí ka act tó establish EFCC ṣùgbọ́n mo mọ̀ pé act kan ló establish wọn ní 2002 wọ́n dẹ̀ tún act yẹn kọ ní 2004 ṣùgbọ́n mi tí ka délẹ̀ dáadáa ṣùgbọ́n ohun tó súnmọ́ torí pé ohun tó súnmọ́ ni pé ọlọ́pàá ní EFCC ọlọ́pàá ni wọ́n apá kan ni wọ́n nínú ọlọ́pàá wọ́n kàn lo òfin tó wọ́n fún wọn ní wọ́n tún kó ẹ̀wù sínú agbára wọn sí ni ló ṣe jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́pàá náà máa ń wò láti wo ta ni a fẹ́ lò tàbí ta ni a fẹ́ mú ṣùgbọ́n tó bá yẹ kó padà wà nínú òfin yẹn ipe kan máa lo pé a lè lo anybody máa fẹ́ torí pé àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ tán dídì lọ kọ́ àwọn náà máa ń lò fún àwọn ní machineries wọ́n máa ń lò fún sójà gan wọ́n wà bẹ́ẹ̀ tó jẹ́ wọ́n máa ń dídì lọ kọ́ wọ́n máa ń lọ kọ́ investigation wọ́n máa lọ kọ́ bí ìgbà téèyàn lọ kàwé ṣùgbọ́n kì í ṣe dandan wọ́n lè má jẹ́ ọlọ́pàá kódà wọ́n lè jẹ́ lọ́ọ̀yà kódà wọ́n máa ń padà sí journalist so máa wo ẹni tó bá ṣe àwọn kó mò ń sọ̀rọ̀ kan bọ̀ láti lẹ̀ pé mo máa gbàdọ̀ sí àwọn èèyàn máa wo ẹni tó lè fún mi ní 100% information tí máa ń fẹ́ tí kò dẹ̀ ní jẹ́ ẹni tí ó máa ra information yẹn débi pé tó bá ń fowó rà wọ́n máa parọ́ fún máa fẹ́ ni tó jẹ́ pé ó máa ṣiṣẹ́ kan information yẹn ni tó jẹ́ pé ẹni tá a bá ń bá sọ̀rọ̀ tá a bá gbé information yẹn kò lójú kò ní lè wíhó torí ẹ̀ ló ṣe jẹ́ pé ibẹ̀ lèmi ìbá ti kọ́kọ́ irú ICPC EFCC ọ̀gá ọlọ́pàá ọ̀gá sójà lèmi máa kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí ibẹ̀ ni máa kọ́ ṣiṣẹ́ lórí ọ̀gá DSS torí pé ìjọba tí mo fẹ́ build in fighting insecurity àti corruption dossier ni mo fẹ́ lò ta ni ká mú ta ni ká bá sọ̀rọ̀ ta ni ká dẹ̀ rí ọgbọ́n mẹ́ta tí mo fẹ́ lò nìyẹn. ó dà ọgbọ́n mẹ́ta tí mo fẹ́ lò nìyẹn látìgbà tí EFCC chairman ti ń jẹ mi tí sáré wo ìpínlẹ̀ tí wọ́n ti wá o ṣùgbọ́n by their names ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ àbí gbogbo wọn pàápàá àríwá ni èé ṣe tí wọ́n lè lo apá àṣàlẹ̀ bí náà. ẹ ṣeun ṣe rí lọ́pọ̀lọpọ̀ gbà ohun tó fa ọ̀rọ̀ yẹn tó fi rí bẹ́ẹ̀ òun ni pé àwọn tí wọ́n wà ní ìjọba apá àríwá pọ̀ nínú wọn kó má dàbí ẹni pé ààrẹ tó dálẹ̀ ńgbà yẹn ó mọ̀ọ́mọ̀ fẹ́ ó dàbí ọmọ náà làárán síná. ìyẹn bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀ẹ́dẹ̀ rí i pé látìgbà yẹn náà Jonathan ló tún ṣèjọba tó pẹ́ ń bẹ̀ dáadáa irú ààrẹ Muhammadu Buhari ló yẹ kó lo discretion ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ nípa wọn lẹ́ẹ̀kan kó ló lára gbọ́ pé apá àṣàlẹ̀ ló kàn kí n gbé lọ ìyẹn south nísìnyí irú bàbá Tinubu wọn lè tún wá lo south láti máa victimize àwọn tó wà ń jọba àdàbí ìgbà tó jẹ́ pé ó ń lò láti fi dààmú àwọn èèyàn ní Nàìjíríà ò tí ì mórí bọ́ kò níbi ìfìsí bí ẹ̀sìn àti ìfìsí bí ẹ̀yà so irú àwọn ìjọba tó lọ tí wọ́n kàn ṣe gbogbo ẹ̀bọ̀n ṣe níṣe yẹn àwọn ló yẹ kán ti wò pé òkè apá ìsàlẹ̀ ló yẹ kí àwọn oyè kan lọ torí pé kó lè jọ pé orílẹ̀-èdè Nàìjíríà ẹyọkànṣo náà tí ta ló wà òun náà ni ó wà. ó dà ẹ ṣeun ẹjá kò lápá bẹ́ẹ̀ nítorí àsìkò wa. mínísítà alákòóso kò yẹ kó gba ààrẹ tuntun ju ó pẹ́ ju ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lọ torí pé látìgbà tán ti wà ní ibi tí máa pè ní pè bí báyìí ló yẹ kán ti mọ̀ pé ó yẹ kí téèyàn bá ti dé eré bẹ̀rẹ̀ nìyẹn so ṣùgbọ́n mo mọ̀ pé òfin ti wà tó sọ pé kò gbọdọ̀ ju oṣù méjì lọ tí mi bá ṣì so òfin yẹn ń sìn ó ti jẹ́ ká torí pé wọ́n rí i pé ìjọba àná tó lọ káwọn èèyàn wá bínú kí mo ń sọ̀rọ̀ nípa ìjọba àná kì í ṣe pé mo ní personal hatred ìjọba àná tó lọ máa ń sọ pé ibi tó ti fail níbi oṣù mẹ́fà kó tó yan mínísítà ibi tí ìjọba alákòójọ ibi tí ìjọba yẹn ti fail nìyẹn.